bàbá Ọbásanjọ́ ẹ bọ́rọ̀ owó kí ló mú bàbá ta bọ́ńbọ́ń bàbá náà yọ bẹ́ẹ̀dẹ̀ ní mo rí ẹ̀ta púpùpùpùpùpù ó dáa gbogbo ẹ̀ á wà òkè gbogbo wa máa wà alright bàbá Ọbásanjọ́ ẹ ra sà mo ní fídíò yín kan ló tẹ̀ mí lọ́wọ́ ni mo ní kí wá yànnàná lórí ẹ̀ dádì ẹni kì í ṣe Nàìjíríà tí Ọlọ́run dá fún àwọn Nàìjíríà sì lélẹ̀ Ọlọ́run ṣeun òtítọ́ padà jáde tó jẹ́ sí wípé àwa Nàìjíríà sàráàlú àṣìlúyà olórí la ṣì ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín inú fídíò yẹn tẹ́ confirm ẹ̀ so àpadà ṣìlúyà olórí la padà ṣì ní ẹni leadership àwọn leadership wa ẹ wà lára wọn o àwọn ni problem Nàìjíríà bàbá Ọbásanjọ́ ẹ wà lára àwọn tó lead wa tó rule wa even till date ẹ wà ń bẹ́ẹ̀ nígbà tẹ́yìn náà ti wá mọ̀ wípé leadership ni problem tí Nàìjíríà ní ìgbà tí ẹbí èmejì ìgbà ológun ẹ wà ń bẹ̀ ìgbà alágbádá ẹ wà ń bẹ̀ ìgbà tẹ́ẹ̀dẹ̀ ti wá kúrò yìí náà torí ẹ ti sọ wípé you are more of Nigeria than being a Yorùbá man ipa wo fún ìtẹ̀síwájú wo lẹ ti wá kó ìgbésẹ̀ wo lẹ ti gbé fún ìtẹ̀síwájú Nàìjíríà tẹ́yìn ń jà fún yẹn àbí Nàìjíríà tẹ́ rí lẹ́ni sí ìtajọ wà lẹ́ni ìtajọ ń rí lẹ́ni ṣé inú yín dùn sí inú yín ò dùn sí náà kí ni way forward insecurity ó ti di woro sí woro bàbá Tinubu dé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ insecurity ti lọlẹ̀ wọ́n ní kò sí wàhálà mọ́ everywhere ti safe mẹ́hàn tí wọ́n ń jíyàn gbé lójú méjèèjì lójoojúmọ́ bàbá Tinubu ó dé pé ẹ understand àwọn tó fún yín ní information on situation Nàìjíríà wọ́n ò fún yín pé o kò máa ń ṣe pé wọ́n kidnap nìkan àsìkò ti tó tí ìjọba Nàìjíríà máa bẹ̀rẹ̀ sí ní monitor àwọn religious leader Nàìjíríà àwọn náà ti ya wèrè mọ́ wa lọ́wọ́ báwọn kidnapper ṣe ń kidnap àwọn èèyàn tó ń gba ransom tó ń pa wọ́n bẹ́ẹ̀ làwọn religious leader náà ti di wèrè àwọn náà ti ń pààyàn inú church premises ni wọ́n pààyàn sí wọ́n gé orí wọ́n ń tú pàtì ara ọwọ́ ló fẹ́ lòkò lórí wọ́n ta orí sí south wọ́n ta ẹsẹ̀ sí west gbogbo ẹ ti dojúrú fattest lane everybody wá Nàìjíríà kò wá sí ọmọ Yorùbá kankan tó wá dúró mọ́ nísìnyí pé jẹ́ ti ẹ̀ faradà ìyà díẹ̀ torí tó bá jìyà díẹ̀ wá jọrọ̀ ọ̀rọ̀ yẹn á lè last kò sẹ́nibodì tó rédí àti faradà anything àbí láti ẹ̀ ti hustle fún anything. bàbá Ọbásanjọ́ ẹ ní ọ̀rọ̀ mi ti ń pọ̀ jù ok ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí bàbá sọ kò jù. Nàìjíríà tí Ọlọ́run fẹ́ fún wa Nàìjíríà tí Ọlọ́run fẹ́ fún wa Nàìjíríà tí ó ń ṣàn fún wàrà àti oyin ni Nàìjíríà olóró tá a ní lónìí nítorí pé àwọn tí wọ́n jẹ́ lídà wa wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ní àkókò tó yẹ kí wọ́n ṣe wọ́n àti bóyá bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n. tá a bá kọ̀ntínú báyìí gbogbo adé stage tó jẹ́ pé ní Sunday a ní lè worship ní church mọ́ nítorí àwọn kidnapper àwọn Boko Haram wọn a máa wọ inú church wọn a máa gbé wa kọ̀ọ̀kan ni kí ló lè dá eléyìí dúró is for us to change the leadership in this country. Ọlọ́run máa fún wa ní opportunity ní ọdún tó ń bọ̀ tí a bá lo opportunity yẹn bó ṣe yẹ ká lò gbogbo wa la blame ara wa o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. hello bàbá ẹ ní a lè continue báyìí torí àwọn leaders wa wọ́n ti fẹ́ẹ̀lì wa ẹ wà lára wọn dádì ẹjọ́ fẹ́ẹ̀lì gbogbo wa ni bàbá Òkúpè Dóyin Òkúpè ọ̀run yín rè o wọ́n ti jọ́ lọ́rùn ní pé ẹjọ́ ọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ kí ló dé tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n wá ń kú. bàbá Òkúpè náà bàbá Dóyin Òkúpè kọ́lọ̀ kó tẹ̀yìn sáfẹ́fẹ́ rere títí tẹ̀yìn náà fi lọ ìjọba bàbá Tinubu lẹ́ ń defend left right center torí ẹ̀ kì í kúrò lórí arise
ẹ defend APC ni òtítọ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ bá Tinubu sọ, kẹ́ bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá sọ kó lè mú ìtẹ̀síwájú wá. Ẹ kì í sọ bàbá Adébánjọ náà bá ṣe pariwo títí nìyẹn. Ìdí ni wípé tí ẹ̀yin àgbààgbà yẹ ò mọ̀ wípé tí òótọ́ ọ̀rọ̀ bá ń jáde látẹnu yín wípé ọmọ Yorùbá nǹkan bẹ́ẹ̀ ló yẹ ká ṣe, ìgbésẹ̀ báyìí ló yẹ ká gbé, bó ṣe yẹ ká ṣe ìrìn àná dìsìn, àwọn aráàlú á gbọ́ sí yín lẹ́nu ju àwa lọ. Torí bá ṣe ń sọ left right center lójoojúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ń rí bẹ́ni wípé wọ́n fi wọ́n powó ni, ẹlòmíà ní wọ́n ń dá wàhálà lẹ̀, kíní kan irọ́ ni wọ́n pa and so on and so forth. Ṣùgbọ́n tí ẹ̀yin tẹ́jẹ́ leaders bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn á wọ̀ wọ́n létí, wọ́n á mọ̀ wípé òótọ́ nìkan tá à ń sọ. Nísìn nínú fídíò bàbá Ọbásanjọ́ sọ wípé tí wọn bá tètè dá sí ọ̀rọ̀ Nàìjíríà wípé àwọn èèyàn nílé lọ chọ́ọ̀chì mọ́, ẹni Boko Haram á máa wọlé nínú chọ́ọ̀chì lọ́sàn gangan, wọ́n á máa pa àwọn èèyàn. Ṣé bó ti ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́sàn gangan DNA lẹ́ni àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n rí wọn mú no justice, àwọn tó kún wọn kọ̀kú dànù pú. Daddy Ọbásanjọ́ ẹ̀wá Boko Haram lẹ mention pé wọ́n á wá máa gbé tàtàtà wá bá wọn nínú ṣọ́ọ̀ṣì, irọ́ ni. Lóòótọ́ nìyẹn wà àti mọ̀, ó ti di woro sí woro. Ṣùgbọ́n bàbá Ọbásanjọ́ ẹ bá wa bá àwọn pásítọ̀ prọfẹ̀tì, ẹ bá wọn bá wa sọ̀rọ̀, wọ́n ti dàgbà nípa, wọ́n ti dojú ti kristẹndọ́ọ̀mù, ìṣe làwọn náà ń ṣe tapá titan, mẹ́numọ́ ni wọ́n ń ṣe ń sìn, olè ló pọ̀ jù, ṣe náà dẹ̀ pààyàn kiri báyìí. Bàbá Ọbásanjọ́ ìṣe ni wọ́n pààyàn kiri, wọn àmìyàn kan ni wọn kì í pa o, wọn àmìyàn kan ni wọn kì í pa. Ìwọ tó bá lọ fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì, fẹ́ lọ sí Ọlọ́run tó tún lọ pàdé ikú ń bẹ̀, ṣé ọ̀rọ̀ ti pèsè jẹ báyìí? Jẹ́ kí orí ẹ pé kó tó lọ, ìyẹn nìkan kọ́kọ́ ṣe ṣọ́ọ̀ṣì nìkan, àti mùsùlùmí wọ́n ń tapá titan, ní ọwọ́ ló fẹ́ lò, kò nídìí orí, wọ́n ta orí síbòmí, wọ́n tẹsẹ̀ síbòmí, ìfun àtẹ̀dọ̀ ibo nẹ́tì ẹ̀ kó sí. Ẹ̀yin èèyàn yẹ́ ẹ lè kúre fa. Ẹ wo ó ti di woro sí woro kí tó mú another video wá fi hàn ẹ́ ń bì. Ọmọ ìyá mi, àwọn Pakistan ti di wèrè sí Lagos State o, wọ́n ti ń jíyàn gbé o, ọwọ́ ọlọ́pàá ti ba àwọn méjì, àwọn márùn-ún tó kù wọ́n ti sá lọ. Kí tó wá ṣe yẹn wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí brọ́dà ẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nígbà tó di aráwọn àwọn ọ̀nà ìlànà láàrin tí àwọn kan. ní early hours of today. bẹ́ẹ̀ni today náà so àwa aráwọn kan fún fẹ́ǹsì wọlé wọ́n dẹ̀ wà. ní àdúgbò. ní Jóbélì. ok. ní Ọ̀yọ́ town. so àwa rí wọn tó ń fún fẹ́ǹsì wọlé lánàá so bí wọ́n ṣe wọlé yẹn fẹ́ jálẹ̀kùn wọlé mo wá ń tẹ́ láti ṣílẹ̀kùn fún wọn níwájú ilẹ̀kùn yìí wá sí mo wá fẹ́ ṣílẹ̀kùn yìí fún wọn ni mo wá rí pé ọ̀hún tiẹ̀ sí lẹ́yìn èmi kàn ta mọ́ ilẹ̀kùn mo wá sá lọ bọ̀ sí sá lọ tẹ́mi sá lọ wọ́n ti fẹ́ máa mú ìyàwó mi lọ torí ẹ̀ ní mo ṣe fara mi lé. ẹ̀yin mélòó lẹ wà nù lé ńgbà yẹn. àwa mẹ́ta àbúrò mi sá sínú àjàtì. ẹ ti sùn nígbà tí ẹ fi rí wọn tán ní after one yẹn ẹ wá rí wọn bọ́n ṣe ń fẹ́ jálẹ̀kùn. wọ́n ní àtẹ wọ́n ṣáà ń ṣáàbẹ́yà irin ní o àti ẹ̀mọ́ mi ìtẹ̀ tí délé bọ̀ bí wọ́n ṣe wọnú compound wọ́n yìí zìbọn bọ̀ ajá mi ò gbómọ́ mi ò wá mọ̀ bóyá wọ́n pàjá àbí wọ́n pàjá. ẹ tí délé báwo. mi tí délé látìgbà tí wọ́n ti rescue mi. ok àní nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ni ajá ń gbó. ajá ń gbó bẹ́ẹ̀ ni àwọn ajá yẹn náà ló jẹ́ ká mọ̀ pé wọ́n ti wọ́n ta. so àwọn communicate apá àwọn náà ní àná yẹn náà wọ́n dẹ̀ wà wọ́n ṣe dáadáa wọ́n wá lánàá. ẹ pé àwọn wo. àwọn Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ ọdẹ wà wọ́n wá lánàá yẹn. ìgbà tí ẹ sẹ́pẹ́ fi ara yín sílẹ̀ tẹ́ ti rí pé wọ́n fẹ́ mú ìyàwó yín yẹn kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. nígbà tí mo fara mi sílẹ̀ wọ́n fi ìyàwó mi lẹ̀ pé kí àwọn máa lọ sínú ilé padà wọ́n á fa ìlú pẹ̀lú òpin wọ́n á dé mi lọ́wọ́ méjì lánàá yẹn so àná yẹn bí wọ́n ṣe mú àná yẹn tí wọ́n mú mi lọ wọ́n wá rá àwọn Àmọ̀tẹ́kùn lánàá ní àárọ̀ ìjà rẹ̀ wọ́n á rí wọn bọ̀ wọ́n fọwọ́ dìbò lẹ́nu ní ilé pariwo. níbo lẹ wà tẹ́ fi rí àwọn Àmọ̀tẹ́kùn. ilé wo jìnnà sí express Ìbàdàn so along ibẹ̀ yẹn náà ọkàn mú àwọn èmi nìkan wọ́n á mú mi gbàgbé yẹn àwọn tírélà tó ń kọjá ni wọ́n dá wọn dúró eléyìí tó gbé wọn lọ́wọ́ dúró pé kí gbogbo àwọn tírélà tó ń bọ̀ dúró gbogbo àwọn tírélà yẹn dúró wọ́n ṣáà mú mi kọjá ńbẹ̀ àwa á rìn more than 3 hours. ní òru yẹn náà. ní òru yẹn náà so nígbà tá a dé bẹ́ẹ̀ lánàá wọ́n kàn sọ fún mi pé ọ̀rọ̀ owó nìkan ni. gbàtẹ́ ẹ débo. mi mọ sáìdì bẹ́ẹ̀. níbo lẹsẹ pẹ ti rí àwọn Àmọ̀tẹ́kùn yẹn ní títì express yẹn àwọn ẹ mọ̀ pé àwọn tí ń wá wa bọ̀ wọ́n ti fi nǹkan dì mí lẹ́nu ní ilé. báwo làwọn Àmọ̀tẹ́kùn ṣe mọ̀ tán fi ń wá yín. àwọn community wa ló pè wọ́n. ok bẹ́ẹ̀ni
so àwọn ṣé lóru yẹn náà ni àbí láàárọ̀ yìí. òru náà ni òru yẹn náà ni so àwọn tí ẹ mọ̀ àwọn tí ń lọ wọ́n tí ń bọ̀ ẹ mọ̀ àwọn náà sá bí wọ́n ṣe rí wọn wá sá sẹ́gbẹ̀ẹ́ so bí kí ni wọ́n ṣe lọ tó wọ́n dẹ̀ ti dè yín lẹ́nu. wọ́n ti dè mí lẹ́nu. ṣé wọ́n fi nǹkan dè é ni àbí. aṣọ yìí ni wọ́n ti ọ̀bẹ bọ̀ báyìí wọ́n ti ọ̀bẹ bọ̀ látẹ̀yìn tí wọ́n ṣe báyìí wọ́n dé yín. ok ẹ máa bọ́rọ̀ yín bọ̀. so àná bá ṣe wá cross yẹn tán wọ́n wá mú mi lọ wọ́n ṣàtọ̀ pé kí n má pariwo pé kí n má ṣe àwọn arìn gan o ìrìn yẹn pọ̀ gan arìn gan so à ń bẹ̀rẹ̀ à ń nàró. àwọn mélòó ni ẹjọ́. àwọn mẹ́fà ni wọ́n àwọn pípọ̀ tó wá sí. ebi ìlú ọmọ ìlú wo lẹ rí pọ́n jẹ́ wọ́n ṣe ń sọ̀rọ̀. Fúlàní gbogbo wọn. pátápátá Fúlàní ni wọ́n. ṣé wọ́n ń sọ èdè wọn àbí wọ́n ń sọ Yorùbá. wọ́n sọ èdè wọn ìyẹn kan ló sọ Yorùbá náà mẹ́fà. ṣó ti rí bó ṣe gbé lọ bó ṣe mú ṣó ti rí inú ilé ẹ̀ ló náà wá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Yorùbá máa ń pòwe pé a kì í dé jókòó sílẹ̀ ẹni ká fọrùn rọ níyí ẹ̀ o inú ilé ẹ̀ ló wà tán ti wá kú lọ ok now ẹni bábà ló mọ̀ tó báyìí sọ pé náà láì irọ́ náà ni kò sí wàhálà mo ṣàgbàdúrà Ọlọ́run ní jẹ́ kémi kì í jẹ́ victim ìwọ náà protect ara ẹ̀ tó bá wá lóun dúró kéèyàn kan wá protect ẹ kéèyàn tó ń dúró dè kó tó wá protect ó ti tọ́kúlá tó já sí wípé do not wait for anybody to come and protect you protect yourself nínú street ṣebẹ ẹ ṣáà máa ní landlord meeting association ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ọ̀rọ̀ security bẹ́ẹ̀ ṣe máa protect ara yín ní street by street kó jẹ yín lógún ẹ̀mí tó bá wà láyé ló ń ṣe meeting landlord landlady ẹ wà useful fúnra yín ẹ má dá gbogbo ẹ̀dá vigilante ẹ má dá gbogbo ẹ̀dá ọlọ́pàá àbí kẹ́ má dá gbogbo àwọn organisation kan tó wà fún ètò ààbò torí kò sí kankan tó function mọ́ kò sí àbògbà organisation kankan tó dúró mọ́ pé ókè o orí ààbò láwa o àwà fún yín nílẹ̀ Yorùbá tó protect yín owó lóníkálùkù ń gbà kiri jẹ́ kó rí ẹ pé mo kàn ní kí n bẹ fún ẹni. 2 Pakistanis 19 years and 28 years arrested in Lagos for leading notorious kidnapping gang. The Lagos State Police Command has arrested 2 Pakistani nationals for allegedly leading a notorious kidnapping gang operating in the state. Ó ló ń fetí ara ẹgbẹ́ yẹn ẹ̀yin sisters mi àwọn obìnrin la máa ń tètè fall victim jù. Lórí àwọn kan èèyàn kan tí wọ́n mú tí wọ́n fẹ́ gbé ó ní ọwọ́ ọlọ́pàá ọwọ́ pálábá wọn ségi yẹn ṣùgbọ́n ìwọ sisters mi tó ń wó òyìnbó tó fẹ́fẹ́ tí ẹ̀ dá wọn mọ̀ láàrin ara wọn bóyá ilé ìlú òyìnbó fake làwọn ilé ìṣe òyìnbó wọn kọ̀ pupa ni tó rò wípé òyìnbó yẹn ló máa tán ìṣẹ́ àti ìyá má jẹ́ kó gbé ara ẹ lọ kó lọ para ẹ kú o. Àwọn Pakistan ti pọ̀ Lagos State o tó bá wá pàdé wọn online àbó pàdé wọn somewhere àbí restaurant àbí anywhere tínú ẹ wá ń dùn tó wá ń sọ fún ẹ wípé òkè kó máa bọ̀ tó sanwó cab tó ní kó máa bọ̀ uber tó ní kó gbé uber tó ṣe gbogbo àbí ó kàn sẹ́ẹ̀dì owó kékeré kan sí ó fi tọ́ ẹlẹ́nu lá tó ní kó máa bọ̀ ní hòtẹ́ẹ̀lì báyìí àbí ibi báyìí kó wá bá òun my dear má lọ o ajínigbé ni wọ́n o wọ́n á pa ẹ́ o. Oh, okay. According to the police report, the victim was lured from Kano to Lagos under the pretense of a job offer as a chef. He was lodged in a hotel before the suspect, along with 5 others who are currently on the run, overpowered, tied him up, and demanded a 50 million ransom from his employer. 50,000 naira nígbà tí wọ́n lù ẹni báyìí láti Kano wọ́n náà bá ríṣẹ́ ní Lagos State wọ́n mú lọ sí hòtẹ́ẹ̀lì ibẹ̀ ni wọ́n ti mú tán ti overpower àwọn 5 wọ́n overpower wọ́n tàyẹ̀ wọ́n ṣe oríṣiríṣi fún wọ́n wá demand fún 50 million nínú 50 million yẹn àwọn employer àwọn ni wọ́n wá rèsì 100 million tí yẹn fi lọ contact ọlọ́pàá tí ọlọ́pàá fi débẹ̀. Items recovered include the suspect's operational vehicle. Wọ́n tún ní mọ́tò tó fi ń jí àwọn èèyàn gbé tó ń gbé wọn sá lọ. Wọ́n tún recover $2,000 cash, 3 ATM cards and other identification documents. The Lagos Commissioner of Police, CP Olóhùndá Jimoh, commended the officer for their efforts and assured residents of the command's commitment to security in the state. But kí o tó become a victim, be very, very careful. Jọ̀ọ́ nítorí Ọlọ́run,
protect ara ẹ má dúró déèyàn kankan wá protect ẹ nobody can protect anybody learn how to protect yourself má dá jáde àtobìnrin o bí boyfriend ẹ gan bá sọ wípé kó wá ẹ máa pé mẹ́ta ní sí ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn obìnrin gbàtà kékeré àkì í dárìn bíi méjì mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin a máa ń pọ̀ ní group so ìwọ náà tó bá ní boyfriend tó pàdé online tó bá ní o wá má dá lọ máa mú àwọn èèyàn dání tó bá di kàráǹgídó o ní láti dandandan kó lọ ṣùgbọ́n learn from what is happening around orúkọ tèmi ò yí padà Yèyé Dára kò ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share video tó bá dọ́dọ̀ ẹ̀ support my brand I cannot do it alone ẹ bá mi subscribe sórí YouTube channel invite your friends and loved ones kó bá mi subscribe even my children bẹ́ẹ̀ ni má sì gbàgbé láti drop comment ẹ̀sẹ̀ abẹ́ fídíò yìí sì bá mi pín orúkọ tèmi ò yí padà Yèyé Dára ire o.